òwúrọ̀ lẹ́yìn gbọ́ mi ni mo kí yín pé ẹ kú òwúrọ̀, ọ̀sán lẹ́yìn gbọ́ mi mo kí yín pé ẹ káàsán, àbálẹ̀ tirẹ̀ lẹ́yìn wà mo kí yín wípé ẹ kú àṣálẹ́. Akínọlá Ọlámídé ọmọ bàbá tí ń jẹ́ Abíóyè, kí ni mo tún mú wá lónìí? Ó Yorùbá kan ó sọ wípé àìlọ́ra Ògòǹgò a ò lè fi wé ti Adígbọnákú, àìlọ́ra Ògòǹgò a ò lè fi wé ti Adígbọnákú. Lédè míì tàbí ká sọ pé òwe míì tó tún bá rìn ni wípé Yorùbá tó sọ wípé àìjẹun àgbìgbò a ò lè fi wé tẹyẹ àti òro, àìjẹun àgbìgbò a ò lè fi wé ti ẹyẹ àti òro. Irúfẹ́ kòkòrò kan ni Yorùbá ń pè ní ògòǹgò. Lọ́pọ̀ ìgbà orí ààtàn ni ògòǹgò sábà máa ń wọ́pọ̀ sí, a máa pọ̀ lórí ààtàn tàbí nígbà míì tá a bá rí igi tó ti ń jẹrà, pàápàá bóyá bí igi ọ̀pẹ, a máa rí wọn ní inú rẹ̀. Ẹ jẹ́ ká wò ó, àwòrán ògòǹgò náà ni à ń wò yìí. Wọ́n a máa jẹ, àwọn àgbẹ̀ a máa jẹ pàápàá ní ìgbèríko. Tí wọ́n bá ti he ògòǹgò tàbí tí wọ́n bá ti lọ sà á, wọ́n á fi ọwọ̀, wọ́n á fi ta ìgbẹ́ ìdí rẹ̀ kúrò, wọ́n á yan nínú agbada, ó di jíjẹ nù. Irúfẹ́ kòkòrò mìíràn ni à ń pè ní Adígbọnákú. Àwa tí a bá mọ kòkòrò tí Yorùbá pè ní yínmíyínmí, òun àti Adígbọnákú wọ́n fẹ́ẹ̀ rí bákan náà. Yorùbá wá sọ pé àìlọ́ra Ògòǹgò a ò lè fi wé ti Adígbọnákú. Tí a bá wo ògòǹgò yìí, awọ fẹ́lẹ́fẹ́lẹ́ ni awọ ara rẹ̀ tí ó funfun. Gbogbo inú rẹ̀ láti orí títí dé ìbàdí rẹ̀, ọ̀rá ló wà nínú rẹ̀. Adígbọnákú ní tiẹ̀, ó jẹ́ irúfẹ́ kòkòrò kan tó burẹ́wà ní ìrísí. Ó dúdú dáadáa, Yorùbá ní pé ó dúdú họhọhọ. Dúdú rẹ̀ kì í ṣe èyí tí ó rẹwà, ó burẹ́wà gan tá a bá ń sọ̀rọ̀ nípa dúdú rẹ̀. Báwo wá ni a ṣe ń lo òwe yìí? Kí ni iṣẹ́ tí ó ń ṣe? Nígbà tí wọ́n bá ń bú ẹnìkan tàbí tí ẹnìkan tí kò lówó lọ́wọ́ tí ó bá ń sọ̀rọ̀ ẹnìkan láìda pé àìlówó lọ́wọ́ rẹ̀ ni, àìlówó lọ́wọ́ ìjó sí báyìí, owó tí ìlọ́wọ́ ẹni ìjó sí báyìí, Yorùbá máa lò láti kanrú ẹni bẹ́ẹ̀ nílọ̀ wípé wọn kì í ṣẹgbẹ́ ara wọn. Wọ́n á ní pé àìlọ́ra Ògòǹgò a ò lè fi wé ti Adígbọnákú. Ìyẹn ni wípé bí ó ti wù kí ẹni náà má lówó lọ́wọ́ tó, bó ti wù kí irú ẹni bẹ́ẹ̀ kó tálákà tó, a ò lè fi wé ti irú ẹni tí ó ń sọ̀rọ̀ náà. Òwe kẹ́lẹ́gbẹ́ mú ẹgbẹ́ òun ni irú òwe bẹ́ẹ̀. Mo sọ wípé a ní àwọn òwe tí wọ́n jọ ń rìn papọ̀. Lára rẹ̀ ni àìjẹun àgbìgbò a ò lè fi wé ti ẹyẹ àti òro, àìjẹun àgbìgbò a ò lè fi wé ti ẹyẹ àti òro. Irúfẹ́ ẹyẹ kan ní àgbìgbò, bákan náà irúfẹ́ ẹyẹ kan ní àti òro. Lọ́jọ́ míì a ó mọ ṣàlàyé nípa òwe tìyún. Ṣùgbọ́n òwe tòní tí à ń gbé yẹ̀wò náà ni àìlọ́ra Ògòǹgò a ò lè fi wé ti Adígbọnákú. Mo sọ pé à ń lo òwe yìí, ó jẹ́ òwe kẹ́lẹ́gbẹ́ ó mẹgbẹ́, kẹ́lẹ́gbẹ́ ó mẹgbẹ́, a sì máa fi ṣe ìkìlọ̀ fún ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ibi táti gé péréte mọ́nu fún tòní. Akínọlá Ọlámídé lèmi ń jẹ́, bàbá mi ní ń jẹ́ Abíóyè. Ẹ̀bẹ̀ kan tí mò ń bẹ̀ wá náà ni wípé ẹ bá mi subscribe YouTube channel mi, kò ná wa ní nǹkan kan nítorí Ọlọ́run. Ẹ̀yẹ kàn jẹ́ ká gbọ́wọ́ lórí subscribe níbẹ̀ yẹn. Tá a bá ti gbọ́wọ́ lé e, ó ti tán. A ó rí wípé gbogbo ìgbà tí a bá nílò òwe àti ìtumọ̀ rẹ̀ yóò rọ̀ wá lọ́rùn láti máa kàn sí ìkànnì mi. Bákan náà ní gbogbo ìgbà tí lọ́tùnlọ́tùn òwe bá ti ń gorí afẹ́fẹ́, bẹ́ẹ̀ ni a ó máa mọ̀ nípa rẹ̀. Yorùbá ní bù fún mi, bù fún mi, bù fún mi, bù fún ọ. Làkèrè ké lódò, ẹ jẹ́ ká jọ ṣe é fúnra wa. Yóò dára fún wa. Mo gbàdúrà wípé àgbàrá yìí fò kòtò, ire ò ní fò wá o. Títí ìgbà míì tá a tún fi pàdé, ire lójú owó rí, ire yóò mọ̀ ṣẹlẹ̀ lọ́dọ̀ kó wa. Ó dìgbà kan náà.